ṣé ẹ rí téèyàn bá wo fídíò bàbá yìí, mo mí wípé skul tán lọ lọ́jọ́ tí àwọn ajínigbé àwọn bandit tán lọ lọ́jọ́ Friday tí wọ́n ti lọ kó àwọn ọmọ àtàwọn olùkọ́. Téèyàn bá wo fídíò bàbá tí mo fi síwájú yìí, bó ṣe dúbò bàbá yìí bí ìgbà téèyàn bá dúbò ẹran. Olúwa o, téèyàn bá wo fídíò bàbá yìí, àmì téèyàn ṣe wo fídíò bàbá yẹn bí ìgbà téèyàn bá dá adìẹ dùbúlẹ̀ àbí ẹran tí wọ́n ṣe ọmọ èèyàn báwọn. Téèyàn bá tún wá lọ kọrin òwe àbórin ọ̀tẹ̀ pé èèyàn campaign táàsì tí ì rí ojútùú sí gbogbo tí ń ṣẹlẹ̀ yìí, ó yẹ kán pọ́n ni. Ọlọ́run, ó yẹ kán pọ́n ni. Kódà ọ̀tá èèyàn gan, àmì mo mí pé ọ̀tá èèyàn, mi wá lérò wípé èèyàn wá lè wíkẹ̀dì tó bẹ́ẹ̀ gẹ́ kéèyàn wá lè bẹ lọ́run kú bá ń fún. Atóbọ̀sì ẹni tó jáde láàárọ̀ kùtùkùtù tó náà dágbére ńlé, mo lọ bí sí òjọ́ o, náà wá jí gbé, wọ́n á tún ní kó dákọ̀ wọn náà. Wọ́n ní kí dáàdì yẹn dárúkọ wọn náà, kán sọ agboolé tán ti wá. Àwọn náà wá dárúkọ ọ̀bẹ́ni lọ́wọ́ ìtàn fẹ́ fi dúnbò ọmọ èèyàn láìsọ mẹ́ran. Àwọn ìjọba wá rí nǹkan kan ṣe sí i. Àwa ń ṣe é ṣe wípé kò kú tí ìdọ́dọ̀ wà. Wọ́n sì ní kẹ́nìbọ̀dì mọ́ sọ̀rọ̀, ẹ mọ́ sọ̀rọ̀ o, ẹ mọ́ sọ̀rọ̀ o, a sì dákẹ́, a sọ̀rọ̀. Kò sẹ́ni tó sèfù mọ́ o. Bó bá wù wá ká dákẹ́, bó bá wù wá ká sọ̀rọ̀. Àmọ́ ẹ mọ́ gbàgbé pé kì í ṣe nọ́ọ̀tì lélẹ́yìí ti ṣẹlẹ̀ o. Ilẹ̀ Yorùbá ni o. Ilẹ̀ Yorùbá ni o. Ẹ mọ́ sì gbàgbé wípé mẹ̀kúnnù náà ní forí rọ. Tó bá dìgbà election, mẹ̀kúnnù náà wọ́n lò. Mẹ̀kúnnù náà lẹ́rìí tí ó jáde, wọ́n wà Ankara, wọ́n kọrin òwe búra wọn. Mẹ̀kúnnù kan náà ni ó mọ̀ sọ pé bí ń pa àrùn jẹjẹ. Mẹ̀kúnnù ni ó mọ̀ pariwo ìtálẹ̀. Mẹ̀kúnnù náà ni rán ọmọ lọ sí government school. Mélòó lọmọ rẹ̀ wà ní Nàìjíríà tí ń kàwé mi. Mẹ̀kúnnù náà ni rán ọmọ lọ. Àwọn ọmọ mẹ̀kúnnù náà wọ́n tún wá kó tí wọ́n mọ̀ béèrè ransom lé lórí. Àwọn mẹ̀kúnnù náà ni wọ́n tún wá mú tí wọ́n dá dùbúlẹ̀ bí ẹran tí wọ́n mọ̀ dùbú. I think it's high time for us to think. For us to think. Ọlọ́run àlọ́wọ́ yóò máa fi sọ̀rọ̀ sọ. Alájìkẹ́rì náà, ẹ bá like, comment, share.